ọjọ́ àánú lónìí, àánú yóò wá gbogbo wa rí o. A kí wa káàbọ̀ sórí ìròyìn Feli-feli online TV lónìí tí ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 21 nínú oṣù kẹjọ ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká mu tíì tútù, à ń padà bọ̀ náà. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ alátakò sí ẹgbẹ́ èyí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí tí í ṣe APC, àwọn ẹgbẹ́ alátakò ọ̀hún PDP, àwọn mà ní wọ́n ti fi inú konú fi orí korí tí wọ́n sì ti fi kùlùkù wípé ó ṣeéṣe ò tí ó bá fi di ọdún 2027 kó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí èyí tó pàdánù ipò sí ẹlẹ́ẹ̀kejì sọ́wọ́ ààrẹ Buhari tí ṣe ààrẹ àná lọ́dún 2015, eyín ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ni yóò padà wá láti díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lójúnà láti lè mú ìgbà padà rọrùn fún gbogbo mùtúmùwà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá èsì ọ̀rọ̀ padà fún ẹgbẹ́ òṣèlú PDP wípé ajá àwọn tún padà síbi èébè. Wọ́n ní àwọn àlá tí ò lè ṣẹ́ni wípé kò sí ẹnikẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akítì, ẹnìkan kò lè gbálé baba ọmọ lọ́wọ́ ọmọ o. Wọ́n ní bó ti wù kó rí, ààrẹ Bọ́lá Tinubu o yóò sì ṣe ẹ̀ẹ̀kan sí tí ó bá fi di ọdún 2027. Ṣùgbọ́n o, àwọn ẹgbẹ́ alátakò tí ṣe ẹgbẹ́ òṣèlú PDP àwọn sọ wípé ẹni bá mọyì wúrà ńlá ta fún o. Wọ́n ní wọ́n ta fún Buhari, bẹ́ẹ̀ sì ni wọ́n ta fún Tinubu, ṣùgbọ́n tí wọn ò lò dáadáa. Wọ́n ní báyìí ó ṣeéṣe tí Jonathan bá ti lè sọ wípé òun nífẹ̀ẹ́ láti díje dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìbò gbogbogbò ọdún 2027, wọ́n ní àwọn yóò ṣe àtìlẹ́yìn fún un. Lára àwọn ènìyàn tó fi ìfẹ́ hàn láti ṣe àtìlẹ́yìn fún Jonathan láti rí àwọn àgbààgbà lápá òkè ọya lọ́hùn tí í ṣe ilẹ̀ Haúsá. Bákan náà, ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi, eyín sẹ́nẹ́tọ̀ Bala Mohammed, òun náà sọ̀rọ̀ wípé bí nǹkan ti ń lọ lọ́wọ́ yìí, bí Jonathan bá lè sọ wípé òun nífẹ̀ẹ́ láti díje dupò ààrẹ lọ́dún 2027, ó ní tinútara tọkàn lòun yóò fi ṣe àtìlẹ́yìn fún àtòun àti àwọn alátìlẹ́yìn òun ni yóò ṣe àtìlẹ́yìn fún Goodluck Ebele Jonathan láti díje dupò ààrẹ lọ́dún 2027. Wọ́n ní nítorí wípé bàbá ní parọ́ tara wa o. Wọ́n ní Jonathan ní òye ọpọlọ pípé pàápàá jù lórí ètò ọrọ̀ ajé lójúnà láti lè jẹ́ kí gbogbo nǹkan èyí tó nira koko lórílẹ̀‐èdè Nàìjíríà bí ojú ẹja kó lè rọrùn, àti wípé Goodluck Jonathan ní ìbẹ̀rù Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni ó ní òye ọgbọ́n pípé o èyí tí wọ́n fi ń darí orílẹ̀‐èdè láti lè wá yọ orílẹ̀‐èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn èyí tí ààrẹ Tinubu tó kó wa sí o. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ọ̀hún ti sọ̀rọ̀ wípé Jonathan ní ààyò ọkàn wọn lọ́dún 2027 tí ẹgbẹ́ òṣèlú PDP tó sọ bóde nínú ìròyìn. Báyìí ni àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress ni wọ́n ti dúró gògògò tí wọ́n sì ti fi ojú sọ́nà láti mọ ọ̀rọ̀ tí ó jáde lórí ìwé àti pípe tí wọ́n pe ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́, eyín Comrade Joe Ajaero, èyí tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ránṣẹ́ pé lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí láti wá dáhùn àwọn ìbéèrè kan èyí tó ní ṣe pẹ̀lú ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ẹ fi òpin sí ìjọba búburú eléyìí tí wọ́n ní ó kọjá o. Báyìí bẹ́ẹ̀ sì ni làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sọ wípé àwọn ti wáráró
àwọn sì ti ṣetán láti gùn lé ìyanṣẹ́lódì bí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà bá lè hùwà kan eléyìí tí ó máa jẹ́ ìyàlẹ́nu. Wọ́n ní àwọn ò ní gbèṣùgbẹ̀bà, àwọn ò ní fi ọkàn péjì. Ìyanṣẹ́lódì tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì ìní ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ìmà ni wọ́n fi ń ṣeré o. Bí wọ́n bá lè fi ọwọ́ àbùkù kan ẹni tó jẹ́ ààrẹ wọn, Kọ́mrẹ́jọ Àjàírò, gẹ́gẹ́ bí wọ́n ti sọ o. Ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà, eyín Káyọ̀dé Ẹgbẹ́tókun, òun mà ti sọ̀rọ̀ jáde ń tirẹ̀. Ó ní kò sí ewu lóko àfi gìrì àparò. Ó ní àwọn kan pé ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ti NLC láti wá dáhùn àwọn ìbéèrè kan sí méjì èyí tí wọ́n kà sí lọ́rùn. Bákan náà ni wọ́n ní lórí ìkọlù tí wọ́n ṣe sí olú iléeṣẹ́ àjọ NLC nílùú Àbújá lọ́sẹ̀ tó kọjá. Wọ́n ní kò sí ìdí kankan ju wípé wọ́n gbọ́ ìròyìn àti ìfura wípé lára àwọn agbésùmọ̀mí tí ń da orílẹ̀-èdè Sudan láàmú kan ó sá pamọ́ ò sólú iléeṣẹ́ àjọ NLC àti àwọn èròjà kan eléyìí tí wọ́n lò láti fi ṣe ìwọ́de èyí tó mú wàhálà àwọn làásìgbò dání láwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn àsíá orílẹ̀-èdè Russia èyí tí wọ́n gbọ́ ìròyìn wípé nínú rẹ̀ ó ń bẹ ní olú iléeṣẹ́ àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún. Wọ́n ní nígbà tí wọ́n débẹ̀ pẹ̀lú gbogbo ìtúlétú ọ̀nà tí wọ́n ṣe o, wọn ò rí ohunkóhun tó jọ bẹ́ẹ̀ tí wọ́n sì fi ọwọ́ àbùkù mú ẹnikẹ́ni, tí oníkálukú wọn sì padà lọ sílé láti lọ padà sí ẹnu iṣẹ́ wọn o. Gẹ́gẹ́ bí Ẹgbẹ́tókun bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Lákòótọ́ nínú àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́, gbogbo wọn ni wọ́n ti dúró báyìí láti mọ ohun tí ó ti ẹ̀yìn ìwé tí wọ́n fi pe ààrẹ wọn Àjàírò tí ó ti ẹ̀yìn rẹ̀ jáde. Wọ́n ní bẹ́ẹ̀ jàmbá kan ni àwọn yóò máa jẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó gbọ́ bí nǹkan bá ti ń lọ. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ebi kì í pa ni kí ọ̀rẹ́ mi kó wọtí. Lórí ebi àjàgà fọwọ́ mẹ́kà èyí tó ń pa ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress ti ní àwọn ò ní dákẹ́ o láti máa wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìṣẹ́hun ìyà àti ebi èyí tó ń pa wọ́n yìí, nítorí wípé bí dàda ò bá lè jà, dàda ti ní àbúrò tó lè jà, àti nítorí májìyà láṣeyá májìyà lọ́fà, nítorí kíyà má bàa jẹ wá ni. Wọ́n ní àwọn tí àwọn jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́, àwọn ń jà fún ẹ̀tọ́ àti òmìnira àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni o. Wọ́n ti wá sọ di mímọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé bí ọwọ́ ò bá ṣe sàn à ń ka mọ́rí ni. Bẹ́ẹ̀ bá ti rí wípé ẹ lè mú ìrọ̀rùn ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó sunwọ̀n fún yàn láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún Nigerian Labour Congress tí wọ́n sọ ọ̀rọ̀ náà lẹ́yìn ìwé kan tí olú iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí kọ láti fi pẹ́ni tó jẹ́ ààrẹ wọn Kọ́mrẹ́jọ Àjàírò, ni wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé gbogbo ìwọ́de àti gbogbo wàhálà akitiyan ọ̀rọ̀ tí àwọn ń sọ, wọ́n ní kò ṣẹ̀yìn ebi tó ń pa àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti ọ̀wọ́n gógó oúnjẹ, pẹ̀lú bí owó dọ́là orílẹ̀-èdè Nàìjíríà àti owó náírà tí gbogbo rẹ̀ tó ti kọlura wọn. Wọ́n ní kẹ́ ẹ wá wo dọ́là tí í ṣòwò orílẹ̀-èdè Amẹ́ríkà bó ti bo náírà tí í ṣòwò Nàìjíríà mọ́lẹ̀. Owó náírà lè yìí kò níyì mọ́ ní ìgboro ayé àwọn owó jákèjádò, pàápàá jù láwọn ilẹ̀ adúláwọ̀ èyí tí owó náírà ti ń lékè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní gbogbo rẹ̀ ló ti dẹnu kọlẹ̀ bí ìgbèyìnbó fi ọkọ̀ tì sí etídò ni o. Lákòótọ́ nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, wọ́n ní olójú ò ní lajú rẹ̀ sílẹ̀ kí tàlùpọ̀n ó kò wọ́ o. Wọ́n ní àwọn ò ní lajú lẹ̀, bẹ́ẹ̀ sì ni àwọn ò ní dákẹ́ láti fọwọ́ o kí wọ́n fọwọ́ lẹ́ràn kí wọ́n máa wo àwọn ọmọ Nàìjíríà kí ebi máa pa wọ́n, láti máa rí ìyàwó ọmọ àwọn àbí ọkọ àwọn kí ebi máa pa wọ́n o. Wọ́n ní àgbò méjì kò ní lè momi nínú akoto kan náà, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ń bòde. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà, à ń padà bọ̀. X2 Ultimate abami jọ, ó dára fún fúnpá tó ga má bora ẹ pa. Ébà,
ọ̀rọ̀ ẹ̀jẹ̀ òkèrè nínú ara mo gbà. fún mo lè gòkè mo lè sọ àwọn ẹ̀dá láyé. la fi ń lagun tantantan wípé tọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture. S2 Ultimate Herbal Mixture. egbòogi pọ́nbélé àpòpọ̀ fún ìtọ́jú ẹ̀jẹ̀ láì lọ́tí kankan rárá. pẹ̀lú àbẹ̀wò àwọn ìjọba àti òǹtẹ̀ NAFDAC. It is absolutely good for the management of high blood pressure. nílọ́gán tá a bá ti gbé S2 Ultimate Herbal Mixture lura. ní gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn, orí fífọ́, ara yíyún, ẹ̀jẹ̀ ríru, hypertension, ìdọ̀tí àti kòkòrò inú ẹ̀jẹ̀ gbogbo. bá dóhùn gbàgbé. ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ń ṣe 002 Park Street First Avenue Junction Ìdí-ẹrù Ayégún Road Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. bákan náà ló ti wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn tàbí Asorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akalawe Ìbàdàn. fàlàyé síwájú sí i tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa káàkiri àgbáláyé lè pè tàbí kẹ́ WhatsApp +234 704 709 0153 tàbí +234 806 400 0204. bákan náà ní ẹ lè kàn sí wa látòrí diaspora nọ́mbà wa +353 894 982 845. mo gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ léyìí tó jẹ́ sí wípé ẹ lè kàn sí iléeṣẹ́ S2 Herbal fún ìtọ́jú àwọn àìsàn míì bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, high blood pressure tàbí low blood pressure, arthritis, ìdákọ́lẹ̀, infertility, blood cleansing, fat burn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. S2 Ultimate Herbal Mixture ló ní káwọn yàmàyàmà kò lágọ̀ọ́ ara ká lálàáfíà kára wa dá ṣáká. S2 Ultimate Herbal Mixture ló ń wí ọjọ́ tí dẹ̀ náà jọra bá ti ọ̀lẹ́ lẹ́gbẹ̀ẹ́. ẹ káàbọ̀ padà. mo lérò wípé ẹ ti rí ìpolówó ọjà oògùn aṣaralóore S2 Herbal Mixture eléyìí tí wọ́n fi tewétegbò ilẹ̀ wa kójọ. ẹ̀yin náà lọ́ọ̀rẹ́ mú ti ń lónìí. ó dáa fóbìn àtọkùnrin oògùn tí ń ṣara lóore ni. ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti fìdí ìṣẹ̀lẹ̀ kan lórí arákùnrin pàìtọ̀ kan ìránṣẹ́ Ọlọ́run ẹni ọdún méjìdínlọ́gọ́ta 58 years eléyìí tí wọ́n ní ó jọ́lọ́run ọba nípè lórí gbígba àwẹ̀ bíríbírí àti àdúrà èyí tó dákẹ́lé lórí o gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde. eyín SP Benjamin Hundeyin èyí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní agbègbè Alágbàdo ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí ní nǹkan bíi aago 6 òwúrọ̀ èyí tí wọ́n ní pàìtọ̀ ọ̀hún ó jẹ́ Ọlọ́run ọba nípè. ó sọ di mímọ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àbúrò olóògbé náà ń ló tara ṣàṣà lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní agbègbè Alágbàdo ní nǹkan bíi aago 7 ìrọ̀lẹ́ láti lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí wípé ẹ̀gbọ́n òun tí ń ṣe pàìtọ̀ òun mà ń ló ti dágbére fún ayé pódìgbò ṣe ò lórí gbígba àwẹ̀ bíríbírí funfun ọlọ́jọ́ 19 èyí tí ọlọ́jọ́ tó sì débà lórí àwẹ̀ bíríbírí ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni pẹ̀lú bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde báyìí fi hàn wípé kò sí ẹnikẹ́ni tó lọ́wọ́ ò nínú ikú pàìtọ̀ náà bí kò ṣe wípé orí àwẹ̀ funfun bíríbírí èyí tó ń gbà lọ́lọ́jọ́ débà o tí àwọn ẹbí àti ọ̀rẹ́ olóògbé pàìtọ̀ náà sì ti ní àwọn yóò sin pàìtọ̀ ọ̀hún lọ́nà tó bá òfin ẹ̀sìn èyí tó sì mú. lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Tekno òun mà ló ti bẹnu àtẹ́lù ròyìn kan àti fọ́nrán kan tán káàkiri orí ayélujára bí iná inú pápá lásìkò ẹ̀rùn ní wípé òun ṣubú ní orílẹ̀-èdè South Africa níbi tí òun ti ń kọ orin láti fi orin dá àwọn olólùfẹ́ òun lára yá o. Tekno ti wá sọ̀rọ̀ pẹ̀lú àtẹ̀jáde kan èyí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ wípé irú ikú ni wọ́n ń pa mádà ó ní gúnugún kì í kú léwe ó ní kokoko lára tá a lè o a kì í bá òkun ẹyẹ lórí ìtẹ́ ó ní nǹkan kan ò ṣeun àlàáfíà pípéye nínú ayọ̀ àlàáfíà lòun sì wà báyìí àti wípé lórí fọ́nrán ọ̀hún eléyìí tí wọ́n ti rí ẹni tó ń kọrin lórí ìtàgé èyí tó ṣubú lulẹ̀ tí àwọn ọkùnrin bíi 7 kan tí wọ́n sì gbé dìgbàdìgbà kúrò lórí àpèrè orin kíkọ ó ní ẹ lọ wò ó dáadáa kì í ṣe òun Tekno ló ṣubú o nítorí wípé
bóun ti ń tẹ àtẹ̀jíṣẹ́ ìsórí ayélujára òun ò sí ní orílẹ̀-èdè South Africa, òun ò sì lọ kọrin ní orílẹ̀-èdè South Africa. Ó ní àti wípé nǹkan kan ò ṣe ara òun, kókókó lára ọ̀tá lé o. Ó ní àlàáfíà pípéye ni òun wà gẹ́gẹ́ bí Tecno bó ti fi ọ̀rọ̀ òun léde. Lákòótán nínú ọ̀rọ̀ Tecno, ó padà dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ èyí tó ti sáré pè é láti mọ ipò tó wà, tó sì ń dá wọn lóhùn wípé àlàáfíà ni òun wà, bẹ́ẹ̀ sì ni òun ò lọ sí orílẹ̀-èdè South Africa láti lọ rèé kọrin bèlèǹtàṣé wípé òun yóò ṣubú lórí àpèrè níbi tí òun ti ń kọrin náà, gẹ́gẹ́ bí Tecno bó ti fi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì ayélujára rẹ̀, tó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ rẹ̀ kárí àgbáńláyé. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá rè òkun bóre ọ̀sà ń fàbọ̀ fún elébùté ni. Ìròyìn Feli-feli online TV kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́tùmá láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn, mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹ́ni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.